náà mi béèrè tí èèyàn kan béèrè ní orí internet wípé in tí ó ń lọ ní Ògbómọ̀ṣọ́ kí ni nǹkan tí advice tí èèyàn lè fún ìmáàmù Ògbómọ̀ṣọ́ lórí ẹ̀. Mi rí question yẹn kàdélẹ̀ ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ kọ́lọ́mọba kí ó ṣàánú wa. Èmi ò rí lè follow kéèsì yẹn ni díẹ̀díẹ̀ òní tí mo follow níbẹ̀ ṣùgbọ́n advice òun náà ni pé kí èèyàn gbìyànjú láti dúró ti òdodo, kí èèyàn dẹ̀ páyà Ọlọ́run Ọba subhanahu wa ta'ala, so kí èèyàn dẹ̀ ṣe gbìyànjú láti ṣe nǹkan tó ṣe pé yóò mú ìrẹ́pọ̀ wá láàrin àwa mùsùlùmí láì compromising tó ń jẹ́ òdodo. So gbogbo àwọn ipò yìí, ipò ìmáàmù ní ipò kìnnìkan ni kò ń ṣe nǹkan tó yẹ èyàn ó ṣe ní dúró dáì, nǹkan tó ṣe yí pé èyàn fi wójú rí Ọlọ́run Ọba ni. So kò ń ṣe nǹkan tí èyàn ó máa bá rẹ̀ èyàn jáde lórí. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó takoro àwọn nǹkan bẹ́ẹ̀. So tabala ń bára wa ju nǹkan ká máa rántí tó fi ẹ̀sìn tó sọ lórí rẹ̀ pàtàkì lọ tó bá jẹ́ nǹkan tó ní ṣe pẹ̀lú ìjó lórí, bóyá ìmáàmà ni àbí ìjó lórí ìlú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So èyàn gbọ́dọ̀ máa wo kí lẹ́sìn sọ. So Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó kọ́ṣọ́nà àwọn sàhábà lórí irú àwọn nǹkan báyìí. Ṣùgbọ́n tó jẹ́ òdodo kíyàn dúró tì, kíyàn jẹ́ ni tí ó máa dìfẹ́ndì òdodo. So kò jẹ́ bí èyàn ṣe jẹ́ ní ṣókí. Gẹ́bí tí mo sọ, kò ń ṣe kéèsì tí mo follow lọ títí ni. So mú ma wọn kankan bẹ́ láwọn nǹkan tí yẹn náà gbọ́ bí a ti mọ́ mú sọ ní àbítán ìlúmí náà sọ. Ṣùgbọ́n in tó dáa jùlọ náà ní ká wá bá ṣe rẹ́pọ̀ lórí òdodo, kò ń ṣe lórí ìbàjẹ́. Then kéèyàn má rí nǹkan yẹn gẹ́gẹ́ bí nǹkan tó ṣe pé a lè máa bára wa po wàhálà lé lórí. So kọ́lọ́mọba kí ó ṣàánú wa. Subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.